wa kú rìrìrì ọlọ́run ìbàrẹ̀ lórí ètò yìí ní ti òní. Ìwàlẹ̀jìn òun náà ni orúkọ ètò yìí ń jẹ́ o. Rédíò wa 91.5 FM tí ó kalẹ̀ sí Ìlòkun ní Adó Èkìtì òun náà ni a wà lọ́wọ́lọ́wọ́ lórí ètò yìí. Kí la máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ bí eléyìí? A máa ń wàlẹ̀jìn ni, a máa ń wo àwọn àkòrí tó bá jíjú nínú Bíbélì, a wá pe àwọn ìránṣẹ́ Ọlọ́run láti tàn mọ́lẹ̀ sí òpin ayé tí ń dé. Oríṣiríṣi là ń gbọ́, oríṣiríṣi là ń rí. Ó mà yẹ ká mọ òtítọ́ kí òtítọ́ kó bàa lè sọ wá di òmìnira. Ìdí abájọ tí a fi gbé ètò yìí kalẹ̀ ní eléyìí. Ẹ̀kọ́ Bíbélì pọ́nbélé òun náà la máa ń ṣe ń bẹ̀, tá a máa ń tàn mọ́lẹ̀ síbi tí ọ̀rọ̀ bá ti fẹ́ ṣókùnkùn. Lónìí a tún ti wà lórí ètò yìí. Orúkọ tèmi òun náà ni Florence Agunbíadé. Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. Èmi nìkan kọ́ mo máa ń wá sórí ètò. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n tún ti wà lórí ètò ní ti òní o, tó máa tún tàn mọ́lẹ̀ sí àwọn àkòrí náà tí ó dàbí pé ó jíjú díẹ̀. Orúkọ wọn ni arákùnrin Simeon Òjó Ọlábìntán láti ìjọ Deeper Life ní Adó Èkìtì. Ẹ káàbọ̀ sà. Ẹ kú ètò olóòtú. Wọn wá dánìkan wá o, àwọn àti aya wọn wọ́n jìjọ wá. Arábìnrin Olúwafẹ́rànmi Ọlábìntán, màmá ẹ̀ máa káàbọ̀ sórí ètò. Ẹ kú ìtọ́jú dáàdì. Ẹ ṣeun. Kí la fẹ́ wò lónìí gan? A fẹ́ wo nǹkan kan. Ó wà nínú ìwé Hébérù orí 10. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa. Ẹ gbé Bíbélì yín síta níbi tẹ́ ẹ wà. Ẹ fi báírò yín tì í lẹ́gbẹ̀ẹ́. Àkókò tó ní ìtumọ̀ láwa yìí. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 20-6 sí ẹsẹ̀ 20-7. Ó ní nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa ti gba ìmọ̀ òtítọ́, kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́. Ibẹ̀ yẹn ní tá a bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Ó dà, ẹ̀ṣẹ̀ wo gan-an lèèyàn mọ̀ọ́mọ̀ dá báyìí? Ta ni ò mọ nǹkan tí ò dá báyìí? Kò sí. Gbogbo wa la mọ ohun tí ò dá, gbogbo wa la mọ eléyìí tó dá. Ṣé kìí ṣe pé Ọlọ́run wá sọ pé kò sí ètùtù fún ẹ̀ṣẹ̀ mọ́ nìyí? Gbogbo èèyàn ló mọ ohun tí ò dá. Àbí bàbá? Gbogbo èèyàn ló dà pé wọ́n mọ ohun tí ò dá. Wọ́n dẹ̀ ní téèyàn bá ti wá mọ ohun tí ò dá, àbí kìí ṣe òun náà pè ní mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Téèyàn bá wá mọ ohun tí ò dá, tí wọ́n pé àgbèrè ò dá, ó ń ṣe. Ìpànìyàn ò dá, ó ń pànìyàn. Irọ́ pípa ò dá, ó ń purọ́. Tó bá ṣẹ̀ṣẹ̀ wá ṣe é tán, tó ṣẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ Ọlọ́run pé Olúwa dáríjì, 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 wọ́n lè dùdù fún ẹ̀ṣẹ̀ òsì mọ́. Kò wá yé mi ìdí abájọ tá a fi pè mí nìyẹn, ṣùgbọ́n ẹ já kọjá lọ sódì kejì. À ń bọ̀.
Ẹ káàbọ̀ padà. Bàbá, ìdí tí a fi pè yín ní eléyìí. Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọ̀dà tí wọ́n sọ pé ètùtù fún tàbá ti gba ìmọ̀ òtítọ́ tán? Wọ́n ní kò sí ètùtù fún mọ́. Ṣẹ̀sì mọ̀ pé a bá ní káwò lọ káwò bọ̀. Ẹlòmíì gan lọ ilé ìjọsìn, ó ń gbọ́ wàásù. Gbogbo tí Bíbélì sọ, òun ló ń gbọ́ tó sì mọ̀. Kò dẹ̀ wá ṣe kankan kò tẹ̀lé. Ó dẹ̀ ń retí ọjọ́ kan tákàn tuntun dédé sáwá dání. Olúwa dáríjì mi, dáríjì mi. Ṣé kìí ṣe àwọn Ọlọ́run bá sọ̀rọ̀ lórí? Ẹ fi bẹ̀yẹn fi yé wa. Níbi kíkà wa yìí náà, torí téèyàn bá fẹ́ ka Bíbélì, ó gbọ́dọ̀ fi ọkàn sí. Ẹsẹ̀ 26 yìí ní Hébérù orí 10, ó sọ wípé nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀, mímọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ yìí ó yàtọ̀ sí gbogbo ilé táwọn èèyàn kan ń ṣe káàkiri. Èèyàn mọ̀ kan tí ò dáa, but ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́, lẹ́yìn ìgbà tí èèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó mọ̀ pé yes, nípasẹ̀ ọ̀nà yìí o, nípasẹ̀ Jésù Kristi o, èèyàn di àtúnbí, èèyàn ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èèyàn ń gba òmìnira pátápátá. Kíru ẹni bẹ́ẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sínú ẹ̀ṣẹ̀ yìí lẹ́yìn tó ti tọ́ ìgbàlà wò nípasẹ̀ ẹbọ kan ṣoṣo tí Jésù fi ara rẹ̀ ṣe. Irú ẹni bẹ́ẹ̀ kò sí ọ̀nà mìíràn tí a lè fi gbà á là, torí bí ẹsẹ̀ tó tẹ̀lé sọ pé bí kò ṣe ìrètí ìdájọ́ tí ó bani lẹ́rù àti ti ìbínú tí ó múná tí ó pa àwọn ọ̀tá run. Ẹ̀ṣẹ̀ tí èèyàn mọ̀ọ́mọ̀ dá, ó mọ̀ọ́mọ̀ dá lòdì tako ìmọ̀ tó ti gbà tẹ́lẹ̀, ìmọ̀ títọ́ tó ti gbà. Ìmọ̀ yẹn dẹ̀ dédé wá torí èèyàn lè lọ sí ilé ìwé kó kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ Bíbélì gan, kó gba oyè pòfẹ́sọ̀, kó má tí ì di ẹni ìgbàlà. Irú ẹni yẹn ó kàn ń kà á ni, kò tí ì gbà, ó ti mọ òótọ́ ẹ̀ kò ì gbà. Ṣùgbọ́n àwọn tá à ń sọ nípa wọn níyì, wọ́n ti di ọmọ Ọlọ́run, wọ́n ti gba ìmọ̀ òtítọ́ yẹn, wọ́n ti ronúpìwàdà, wọ́n dẹ̀ ń gbé ìgbé ayé òmìnira tí Jésù fún ọ pé máa lọ má dẹ́ṣẹ̀ mọ́. Ṣùgbọ́n tó bá mọ̀ọ́mọ̀ wá lọ lẹ́yìn tó ti gba ìmọ̀ yẹn, irú ẹni bẹ́ẹ̀ ó ti dá ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé kò wá ní sí ètùtù mìíràn, kò sí ọ̀nà mìíràn, kò sí nǹkan míì tó yẹ k'Ọlọ́run ṣe tí ò tí ì ṣe, kò sí ètùtù mìíràn tí irú ẹni bẹ́ẹ̀ tí a lè fi gbà á là. Nítorí náà ẹ̀mí mímọ́ yìí tó fi ọ̀nà ìgbàlà ń rú ẹni bẹ́ẹ̀ tó bá ti ń sọ fún pé kíní tó fẹ́ lọ ṣe yìí, ìwọ náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, gbọ́ tó sọ pé rárá, tinú mi ni mo fẹ́ ṣe, mi ò lè máa òfin máṣúmátọ̀ tí ẹ̀mí mímọ́ máa ń gbé wá sínú ọkàn ní gbogbo ìgbà, tó fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó lòdì. Ó sọ pé tó bá tẹ̀ ṣe gan, ó lè wá ronúpìwàdà tó bá yá. Tí ẹ̀mí mímọ́ wá sọ pé ẹ̀mí mímọ́ kó pa ẹnu ẹ̀ mọ́. Téèyàn bá ti ń sọ pé kí ẹ̀mí mímọ́ kó pa ẹnu ẹ̀ mọ́, irú ẹni bẹ́ẹ̀ ó dàbí ẹni tó wà nínú ọkọ̀ bàálù, tó jẹ́ pé nínú ọkọ̀ bàálù yẹn pilot ẹyọ kan ṣo ló wà ńbẹ̀. Ó dẹ̀ mọ̀ pé gbogbo èrò tó wà nínú ọkọ̀ bàálù yẹn, ọwọ́ pilot yẹn ni ẹ̀mí wọn wà nírú àkókò yẹn. Kó wá sọ pé irú ẹni yẹn kó mọ̀ọ́mọ̀ kó lọ yìnbọn fún, irú ẹni yẹn kó mọ̀ọ́mọ̀ lọ pa. Ó túmọ̀ sí pé òun ṣetán àti ṣègbé. Irú nǹkan tẹ́ni tó jẹ́ pé tó bá ti mọ Kristi tẹ́lẹ̀, a máa ń gbọ́ nǹkan nígbà míì, wọ́n á ní ẹni yìí o, àlùfáà ni o, ìránṣẹ́ Ọlọ́run ni o, ó lọ fipá bá ọmọ ọdún 5, ọmọ ọdún 10 lájọṣepọ̀. Lẹ́yìn ìgbà tó ti mọ òtítọ́, ẹ̀mí Ọlọ́run kò lè fẹ́, èèyàn lè jẹ́ ọmọ Ọlọ́run kó fẹ́ ṣe nǹkan tó lòdì, kí ẹ̀mí Ọlọ́run máa gùn ní kẹ́ṣẹ́ pé ohun tó fẹ́ ṣe nì kò dára. Ṣùgbọ́n nígbà tí irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú pé ó tẹ̀ jẹ́ oyè àlùfáà tó mọ̀ọ́mọ̀ wá lọ, a rí pé irú ẹni yẹn ó sọ wípé òun ti ṣetán láti dojú kọ gbogbo àbájáde, àbáyọrí irú ẹ̀ṣẹ̀ tí ó lè dá. Ẹ̀mí mímọ́ nìkan, òun náà ló lè jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ mọ̀ pé òun fẹ́ dẹ́ṣẹ̀. Òun náà ló máa sọ fún ẹ pé tó bá ti dẹ́ṣẹ̀ gan, ìwọ tó tẹ̀ tí mọ Kristi, tó gbọ́ mi ní àṣálẹ́ yìí, tó bá ń rin ìrìn tó jẹ́ pé ó lòdì sí ìfẹ́ Ọlọ́run, ìwọ gan mọ̀. Ṣùgbọ́n ó ṣeéṣe kó má tí ì tẹ́wọ́ gba ikú àti àjíǹde àti ìjìyà Jésù lórí àgbélébùú, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ rẹ, kí ìwọ náà máa wò pé ẹ̀ṣẹ̀ bí mò ń ṣe mò ń mu jẹ. Ṣùgbọ́n ohun tọ́lọ́run mọ̀ọ́mọ̀ ń fẹ́, òun náà ní pé
kí olúkúlùkù ènìyàn kó ronúpìwàdà, kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Lẹ́yìn ìyẹn àwa máa gbọ́ràn. Ibi tá a kà yìí tí mo kà lẹ́ẹ̀kan sí tó ń sọ pé nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí ó mì pé ó túmọ̀ sí pé ẹni tó mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ yẹn ó ti wá ń ṣe ìjọba láyé ara ẹ̀, ó ti wá ń tako ẹ̀mí mímọ́ báyìí, kò wá fẹ́ gbọ́ràn. Kò sí èèyàn lè lọ kó lè gba kán gbà wọlé sílé ìwé gíga, bóyá kí principal wà ń bẹ̀ kán máa fi òfin lẹ̀ kẹ́ni ẹ wá sọ pé tèmi ni màá máa ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ó dandan wá lè kúrò nínú ilé ìwé yẹn. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìjọba Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ kò sí ọ̀nà mìíràn, kò sí ètùtù mìíràn. Nǹkan tó yẹ k'Ọlọ́run ti ṣe ó ti ṣe, ó ti fi Jésù Kristi ó ti fi rúbọ. Ṣùgbọ́n tí apẹ̀yìndà, ká sọ bẹ́ẹ̀ yẹn pé ẹni tó mọ̀ọ́mọ̀ pẹ̀yìndà tó bá wá padà sọ́dọ̀ Olúwa nípasẹ̀ mímọ́ yẹn, tó ṣẹ̀ wá agree, ó ṣẹ̀ wá gbà pẹ̀lú ẹ̀mí mímọ́ pé lóòótọ́ nǹkan tí mo ṣe ó lòdì, tó wá ní ìròbìnújẹ́, tó wá ro inú, tó pa ìwàdà. Ó ní jẹ́ ká ka Jòhánù kínní orí ìkíní ẹsẹ̀ ìkeje. Nínú Jòhánù kínní orí ìkíní ẹsẹ̀ ìkeje, Bíbélì kà báyìí pé ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀ bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Kò sí ẹ̀ṣẹ̀ tí èèyàn dánú ayé tí kò lè rí ìdáríjì gbà nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi yẹn. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá tẹ̀mí wọ́n bá sọ pé ibi tó yẹ kó tọ̀ ní, tó sọ pé rárá òun kọ̀, kò sí ọ̀nà mìíràn. Torí dé ìjẹ́ pé a fi lélẹ̀ fún ọmọ èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn ìdájọ́. Tí irú ẹni ẹ bá kú lórí ipò yẹn, ó máa lọ sọ́run àpáàdì. Bíbélì rẹ̀ sọ pé kò sí orúkọ mìíràn, kò sí ọ̀nà mìíràn tí a fi fún lábẹ́ ọ̀run nípa èyí tí a ó fi gbà wá là bí kò ṣe nípasẹ̀ Jésù Kristi nìkan. Nítorí náà tí èèyàn bá ṣetán láti ronúpìwàdà, Ọlọ́run á gbà. Ṣùgbọ́n tó bá sọ pé òun ò ṣetán, ó mọ̀ọ́mọ̀ sí ọkàn ara ẹ̀ lé nìyẹn. Ìyẹn gan ni èèyàn mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Ó mọ̀ọ́mọ̀ sí ó mọ̀ pé kíní òótọ́ ni, ó mọ̀ pé kíní kò dáa, kò bá ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ sí ọkàn rẹ̀ lé. Irú ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí èèyàn mọ̀ọ́mọ̀ dá. Ẹ ṣeun. Àwọn ìránṣẹ́ Ọlọ́run Pastor Simeon Òjó Ọlábìntán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán láti ìjọ Deeper Life. Mo wá ní ìbéèrè, ẹja sáré kọjá lọ sórí kejì ń bọ̀. Ẹ káàbọ̀ padà. Bàbá, ohun tí mo fẹ́ béèrè ni pé ó dàbí ohun tí Bíbélì sọ bí ẹsẹ̀ àwọn tó ti mọ òtítọ́ tán ti fàyè wọn fún Jésù tán ti yí padà ní Bíbélì lọ mọ́. Bẹ́ẹ̀ ni ní tààràtà, ó ní lẹ́yìn ìgbà téèyàn ti tọ́ ìgbàlà wò. Tán ti mọ̀ pé ọmọ Ọlọ́run lélẹ̀. Yes, gbogbo èèyàn mọ̀, pásítọ̀ nìyẹn, ọmọ Ọlọ́run nìyẹn, tó dẹ̀ mọ̀ọ́mọ̀. Ìgbà míì gan àwọn èèyàn lè sọ pé ṣé èyí ló yẹ ká tún máa bá nídìí irú nǹkan tó ń ṣe yìí. Tẹ̀ ń ṣe yìí. Tá a dẹ̀ mọ̀, á wá lo ìgbójú torí pé ó ti pẹ̀yìn dà. Ó dáa. Tó bá rí bẹ́ẹ̀, nǹkan tí Bíbélì sọ níbi tí ẹ kà pé ẹ̀jẹ̀ Jésù ń wẹ̀ wá nù kúrò ní ẹ̀ṣẹ̀ gbogbo. Báwo ni tibẹ̀yẹn náà ṣe wá jẹ́ pẹ̀lú ibi tí ẹ sọ yìí? Bíbélì ò lè tako ara rẹ̀. Nípasẹ̀ oore-ọ̀fẹ́ Ọlọ́run a kọ fún wa nípasẹ̀ ìmísí. Bíbélì ó sọ wípé téèyàn bá ronúpìwàdà, tó bá mọ̀ọ́mọ̀ ronúpìwàdà, tinútinú ronúpìwàdà, ó ní irú ẹni bẹ́ẹ̀ á rí ìdáríjì gbà torí pé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀ṣẹ̀ gbogbo. Àti ilé tí ó mọ̀ọ́mọ̀ dá àti ilé tí ò mọ̀ọ́mọ̀ dá. Tó ṣe àwọn fúngbà míì á kàn bọ́ sínú ẹ̀ṣẹ̀ míì tí ò ní mọ̀.
kò sí ẹni tó fẹ́ dẹ́ṣẹ̀ inú ọkàn láti kọ́kọ́ wá. A rò ó lè má rò púpọ̀, wàá ṣàrò díẹ̀ pé kí ni mo dẹ̀ lè mú o, mo lè mú handset yẹn, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. A ti rò ó. So kò sí ẹ̀ṣẹ̀ tí èèyàn mọ̀ọ́mọ̀ tí ò mọ̀ pé òun fẹ́ dá. Ṣùgbọ́n eléyìí tá à ń kà nínú Hébérù orí 10 ẹsẹ̀ 26 and 27 yìí, ó wà ní ìpele àwọn tó ti mọ Ọlọ́run. Kéèyàn ti jẹ́ ajínrere àgbáyé, kó dẹ̀ mọ̀ọ́mọ̀ kí èṣù tàn jẹ, kó yí lọ́kàn padà. Torí bẹ́ẹ̀ ni òun náà tó pé ó mọ̀ọ́mọ̀ ó dá ẹ̀ṣẹ̀ yìí. Ó dá bàbá. Àwọn tá a máa ń lo olóko tá a máa ń gbọ́ oríṣiríṣi sí yẹn, ṣé pé kò sí ètùtù fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà? Ohun tó túmọ̀ sí ni wípé ìbàjẹ́ tó ń ṣe yẹn ó gògò. Ó tẹ̀lé dé ìkóríta kan tó jẹ́ pé láìkọngbá ni. Kò tún sí nǹkan kan tá dà àwọn àtọ́lọ́run kan mọ́. Ṣebí ẹ mọ, gbogbo èèyàn ló mọ ìtàn Júdásì. Ó lo gbogbo ìmọ̀ tó mọ̀ nípa Ọlọ́run, ó wá lòdì. Ẹ rí i pé ó ti dé ibi táwọn olóyìnbó pè ní point of no return. Ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀, ó ti ré kọjá. Ọlọ́run má jẹ́ ká ré kọjá. Ìwọ tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, ẹ̀mí mọ́ lè máa bá ẹ sọ, ó máa bá ẹ sọ lémọ́lémọ́. O ti lọ sí church lénìí, gbogbo nǹkan tí pásítọ̀ ń sọ pátá ló yẹ, ó ti ẹ̀ kọ́lẹ̀. Ṣùgbọ́n ó gbà á, ó tẹ́wọ́ gbà á, ó ronúpìwàdà. Ìwọ gan wàásùn, ìwọ gan jẹ́rìí, ṣùgbọ́n ó fẹ̀ṣẹ̀ sílẹ̀. Àǹfààní tọ́lọ́run fún ẹ kò yẹ kó ṣì lò. Nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 17, ìṣe àwọn àpọ́stélì orí 17, ẹsẹ̀ 30, ìṣe orí 17 ẹsẹ̀ 30. Ó ní pẹ̀lú ìgbà ìmọ̀ yìí Ọlọ́run ti fojú fò ó dá. Bóyá o jẹ́ ẹlẹ́ṣẹ̀ òdẹ̀ tí ìdàtúnbí oní tí ilé ìtàn sọ yẹn sọ nípa àwọn tó ti dàtúnbí tẹ́lẹ̀. Ìgbà ìmọ̀ yẹn tó ò tí ì gbọ́, ṣùgbọ́n ilé tó gbọ́ níwọ̀nba tó gbọ́ yìí lẹ́yìn tó bá tẹ̀sọ́ wípé o gbọ́ mi mọ́ láyé, o ti gbọ́ ní àṣálẹ̀ pé bí kò ṣe pé a bá tó èèyàn bí kò lè rí ìjọba Ọlọ́run. Ó ní pẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti bójú fò dá, ṣùgbọ́n nísinsìnyí ó pàṣẹ fún gbogbo èèyàn níbi gbogbo, àti ẹlẹ́ṣẹ̀ àtẹni tó ti pẹ̀yìn dà, tó ti lọ ń ṣe lòdì, tó ti mọ̀ọ́mọ̀ lọ ń dá ẹ̀ṣẹ̀ níbi gbogbo, láti ronúpìwàdà. Òun gan-an ní ọ̀nà àbáyọ. Ẹ ṣeun. Ọlọ́run ní jẹ́ gbọ́ lọ́wọ́ àbí ti Júdásì. Àmín o. Ìgbà tó pokùnso gbẹ̀yìn, ó dẹ̀ tẹ̀lé Jésù kan. Ẹ̀ṣẹ̀ àwọn mọ̀dá. Ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa nílé, ẹ lóore ọ̀fẹ́ láti béèrè àwọn ìbéèrè tí ò bá yé yín. 08065226145. A wà ní Facebook bákan náà, a lè lóore ọ̀fẹ́ láti pe nọ́mbà yìí á gbé. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun, orúkọ yín láti bo lẹ tí ń pè wá. Ẹ ṣeun àfà. Ẹ ṣeun. Ó dà, tí èèyàn bá gbọ́rọ̀ lọ́wọ́ bàbá, mo rò pé nǹkan tá a fà ń béèrè nìyẹn o. Tó yẹ kó ronúpìwàdà kò dáhùn, ṣùgbọ́n ó wá débi ìjìyà àti ìdájọ́ kan wá eléyìí lè jẹ́ tètè sáwá sọ́dọ̀ Jésù. Kí Ọlọ́run fẹ́ sọ lórí ìgbàlà àwọn wọ̀nyí? Ṣáàgbà ìgbàlà wọn náà. Ọlọ́run yàtọ̀ sí èèyàn. Ó gbé wòlíì dìde Jónà pé kó lọ wàásù ní Nínéfè. Jónà gan ti wò pé àwọn yẹn wọ́n ti jìnnà ṣáko wípé wọn ò lè ronúpìwàdà. Jónà gan náà kan ẹ̀, ó ti, bí olóyìnbó ṣe máa ń sọ pé ó ráìtì wọn off pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tán ṣe. Jónà pàpà débẹ̀, ó wàásù kan sọ wípé níwọ̀n ọjọ́ báyìí a ó bí Nínéfè, a ó bí wó. Kí lọ́lọ́run ṣe? Ó sọ máa yà wá lẹ́nu wípé Ọlọ́run máa dáríjì Nínéfè débi pé Jónà gan tó bínú. Ẹ ṣeun. Hello. Ẹ ṣeun, orúkọ yín láti bo lẹ tí ń pè wá. Ẹ ṣe.
ẹnìkan tó ọmọ nílò láìpẹ́ òbí bá tọ̀ báyìí ó nígbà tó ń wà ní iṣẹ́ burúkú ó ló máa ń pa ènìyàn òun máa dá lé òun máa ń lórí títí nǹkan tó tó ń gbà 50 mílíọ̀n ó ní bọ́ọ̀dì ẹgbẹ̀rún ẹ̀dá wà tó tó lè òbí àti èèyàn náà ó lè sọ ilé tó lẹ́yìn irú ẹ̀jẹ̀ náà tí ọlọ́run dá sí. bàbá àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lélẹ́yìí o kéèyàn pààyàn kéèyàn dẹ̀ ṣe gbogbo nǹkan wọ̀nyẹn kó tún lóun dé èèyàn lọ́hùn. bí mo ṣe ń dá yín lóhùn mo tún fi dá àwọn tó sì wà nú ẹ̀ṣẹ̀ wọn síbẹ̀. ẹlòmíì níbi ní lọ́wọ́lọ́wọ́ bí tó ti ń gbọ́ mi gan báyìí ó ṣeṣẹ́ ibi tó jọ mọ́ ìpànìyàn. ẹlòmíì ń ṣeṣẹ́ ibi ó tẹ̀lé wà nínú hòtẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó gbọ́dọ̀ máa gbọ́ nígbà ẹ̀kọ́ sọ pé kí náà sọ kọ́tọ̀kọ́tọ̀ tó wà bẹ́ẹ̀. ohun tí Ọlọ́run sọ fún wa nínú ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9 ó wípé Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti máa ń ka ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé àtàpànìyàn. ọjọ́ kan mo kàn ń sọ àwọn kan sọ̀rọ̀ ọ̀rọ̀ ìpànìyàn mo ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ṣe program lórí rédíò àwọn máa kọ́ ẹni yẹn ṣe ló yẹ kán pa sílẹ̀ kán gé nǹkan ọmọkùnrin ẹ̀ kán ṣe tọ̀hún. mo ní nǹkan táwọn náà ti ṣe tẹ́lẹ̀ ńkọ́. mo wá sọ fẹ́ nìkan lọ́jọ́ kan mo ní nǹkan táwọn náà ti ṣe sẹ́yìn ká tó di pásítọ̀. mo ní tó bá jẹ pé kí ní gan yẹ kán ẹnì ẹ wá ní ó wá rò pé bóyá mo sọ pé mo fi ipá bá ẹnìkan lò pọ̀. mo ní no ṣùgbọ́n àwọn kan mìíràn náà tó lè jù bẹ́ẹ̀ ṣé ẹ tó ṣẹ́yún tó pààyàn nígbà tá àti ìmọ̀ ká ṣe boyfriend girlfriend káàkiri tá à ń gbé mẹ́ṣẹ̀ tá a rò pé à ń ṣe ọmọ jayéjayé tí ò lè jọrun tá a fúnyàn lóyún tá a lọ ṣe ìpànìyàn nìyẹn. àbí téèyàn fúnyàn lóyún tó bímọ tán tó lóun kọ́ lòún ṣe. kó tún sẹ́. ọlọgbọ́mọ fẹ́ lòmí ẹ̀mọ́ pọ̀ ẹ̀ṣẹ̀ náà. gbogbo nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n Ọlọ́run mú sùúrù fún wa pé kí àwa ènìyàn kí ẹnikẹ́ni kó má bàa ṣègbé ṣùgbọ́n kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. nítorí ṣáà ń sọ ni pé ènìyàn Ọlọ́run ti dáríjì pátápátá láti ronúpìwàdà. bẹ́ẹ̀ ni ó ti rán sí òkun ìgbàgbé pátápátá ló ti dáríjì. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun bàbá. ẹ ṣeun kò dáa kéèyàn mọ Ọlọ́run tán kó tún máa lọ kán tún lọ máa bá ní nǹkan tí. ó padà síbi èébì rẹ̀. bóyá ntọ́ Ọlọ́run sọ ń bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ ni kò máa sí ètùtù kankan fẹ́ ṣe. ìgbẹ̀yìn onítọ̀hún á burú ju ti ìṣáájú lọ. hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe orúkọ yín láti ìbílẹ̀ tí ń pè wá. ẹ ṣe. ẹ ṣe. ìbéèrè yẹn gbọ́ngàn tẹ̀ ìbéèrè yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ohun tó ṣẹlẹ̀ ní pé everybody tó máa dẹ́ṣẹ̀ Ọlọ́run máa dá ní ìjọ máa kí wọ́n Jésù and there can be no consequence. ṣùgbọ́n ẹni tí ó máa fi fàyè ẹ̀sùn Jésù tó jẹ́wọ́. wọ́n á darí Jésù gbọ́dọ̀ pé consequence. consequence yẹn gan ni kò sí ètùtù fún ìṣẹ̀lẹ̀ yẹn. ẹ̀ṣẹ̀ kẹ́kẹ́ tí yóò máa ṣe Ọlọ́run máa darí. ẹ ṣeun. bàbá. ẹ ṣeun bàbá ẹ tún gbọ́ bí tí bàbá yẹn ti jáde wọ́n ní tí èèyàn bá ti mọ Jésù tó dẹ́ṣẹ̀. hello ó dá ẹja sáré gbélé náà. hello ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín láti bolẹ̀ tí ń pè. ẹ ṣeun. bàbá wọ́n lẹ́yìn tó ti lọ Jésù nígbà kan tó tún padà sẹ́yìn tán kékeré tí ò tún wà. aago tiwa là ń wò ó yàtọ̀ sí aago ti Ọlọ́run
Ọlọ́run sì ń dúró de nìyẹn, ó ń retí kí aṣáko kó padà wá sílé. Kó bá wá ní ìṣẹ́jú kan sí ikú, ìdájọ́ ẹ̀ ò sí lọ́wọ́ wa o. Ẹlòmíà ní báwo lọ́wọ́ ṣe lè dáríjì bẹ́ẹ̀ yẹn. Níta pé Ọlọ́run nìyẹn, aláàánú ni Ọlọ́run, ṣùgbọ́n kò wá yẹ kéèyàn máa jáfara pé wọ́n á ṣe bí, wọ́n á ṣèkà, wọ́n á jalè tó bá ti ku ìṣẹ́jú díẹ̀ péréte. Ìṣẹ́jú péréte tó ń sọ yẹn kò sí lọ́wọ́ ẹ̀, o lè má mọ ibi tó wà at that time. Torí náà ní àkókò yìí Ọlọ́run ń pè ẹ́ nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 3 ẹsẹ̀ 19. Nítorí náà ẹ ronúpìwàdà kí ẹ sì tún yí padà kí a lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura kó bá lè ti iwájú Olúwa wá. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣe orúkọ yín láti bo lẹ ti ń pè. Ẹ ṣe o. Lọ sọ̀rọ̀ àpáàdì. Bíbélì máa tẹ̀lé o, Bíbélì ilé bàbá. Ó lágbára. Ṣé pé ohun tí wọ́n sọ iná ò tọ́ ni? Ó tọ́ ni. Tó o bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó kú nípò ẹlẹ́ṣẹ̀, kí apààyàn kó máa àwọn adégunjalè kan dẹ̀ wá sílé kankan bẹ̀ sí pagbo ẹ̀ kọ́pa. Tó o bá kú nípò ẹ̀ṣẹ̀, ó lọ sọ̀rọ̀ àpáàdì. Tí ẹni tó wá pa ẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì, kó káàánú gan pé kí lòun ti ẹ̀ ṣe yẹn. Kó tẹ̀ jọ̀wọ́ ara ìfúnjọba pé òun fi ṣe pé òun kan fìyà jẹun tó dẹ̀ rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Ta la fẹ́ dá lẹ́bi? Ẹja sàṣálà fún ẹ̀mí wa o, ẹ má jà fẹ̀mí wa ṣòfò. Hello, ẹ káàbọ̀. Orúkọ yín láti wo lẹ ti ń pè wá? Ẹ ṣé. Ó dáa. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Àmì wọ́n ní ó máa ń ṣòro fún apẹ̀yìndà láti padà wá sọ́dọ̀ Ọlọ́run pé ó dàbí ní tíbẹ̀ yẹn sọ náà nìyẹn pé torí àkókò wa ti lọ kò sí oore ọ̀fẹ́ láti tún sọ nǹkan kan mọ́ tàbí láti gba ìpè mọ́, àkókò wa ti lọ lórí ètò yìí. Ṣùgbọ́n ohun tí a fìdí rẹ̀ múlẹ̀ ni pé tá a bá ti dúró ẹja dúró, tá a bá ti lọ pẹ̀yìndà lẹ́ni tá a dúró, kò sí ètùtù fẹ́ ṣẹ̀ mọ́, máa ṣòro fún yàn láti padà wá sọ́dọ̀ Jésù títí di ọjọ́ mẹ́jọ táwọn tún máa pàdé lórí àkọ́tún ètò yìí. Mi ọ̀rẹ́ yín Florence Àkúnlé Adélókè yín pé ìpàdé wa bí ó dìgbà.